ọlá tí wọ́n nínú onídàmọ́lá lo ìlẹ̀kẹ̀ sí ọrùn èmi náà lo ó lo ìpèlé ìmúra Yorùbá yìí ó lo ìlẹ̀kẹ̀ sí ọwọ́ ọ̀tún ó sì tún lo ìlẹ̀kẹ̀ sọ́rùn ìmúra Yorùbá pé ẹ bá mi pàtẹ́wọ́ fún un. Orúkọ yín náà? Orúkọ mi ni Ayọ̀bánkálẹ̀ ewé bí tí gbogbo ènìyàn mọ̀ sí Màmá Oriki. Èmi ni olùdásílẹ̀ Ògo Yorùbá Gbòde. Kí lẹ rí lọ́kàn ohun tí mo fi dá Ògo Yorùbá Gbòde. Ògo Yorùbá kọ́ àti èyí ní gbọ̀ngàn ìpàdé àti tí wọ́n ṣe lónìí. Ohun tá à ń ṣe lónìí ó jẹ́ ọjọ́ àyájọ́ àwọn ìwé ní gbogbo àgbáńlá ayé. Ṣé wá rí ẹni tó mọ sọ pé Ògo Yorùbá Gbòde lẹ́ẹ̀kan àwọn ìwé àwọn ni ògo ilẹ̀ Yorùbá torí tí arúgbó bá lọ tó bá di báwọn àgbà ń lọ àwọn ìwé yìí ló máa di àgbà. Àwọn àyájọ́ ọjọ́ ìwé tìlú ó jẹ́ ọjọ́ kan pàtàkì fún mi nítorí pé èmi ló máa kọ́kọ́ jẹ́ ọjọ́ aláàkọ́kọ́ nínú ìtàn tó jẹ́ wípé ọjọ́ àyájọ́ àwọn ìwé la ṣe ètò Ògo Yorùbá Gbòde. A wá pé àkórí tèmi ní àṣà fún ìdàgbàsókè ìṣe ọmọlúàbí láàrin àwọn ọ̀dọ́ àti àwọn ìwé ìwòyí. After the primary school, please come to the presentation of cultural dance. Cultural dance. Ẹ ṣe má dára fún un. Ṣé ẹ mọ̀ wípé ọmọ tó bá jí ní tó bá pàdé àgbàlagbà níta fún àṣà wa ní kọ́tà ṣe ẹ̀bá tí ọba ti ń tọ́ ọmọ rẹ̀ wípé kó bọ̀wọ̀ fágbà lára àṣà ni ọmọ jẹun fún wa lára àṣà wa ni àṣà ló lè ṣe àtúnṣe ìṣòro tó wà ní lórílẹ̀‐èdè yìí àṣà ló lè ṣe nítorí wípé ní ìsìn ọ̀rọ̀ tí ń di oníkálukú kó ń kó jábele ará ilé kò lè bá ọmọ ará ilé ẹ̀wí tó bá pàdé ẹ̀ níta tó bá ń ṣe nǹkan tí ò dáa ṣùgbọ́n nígbà tí a bá ti ní àṣà ìfẹ́ tá à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣà pé kágbàlagbà bọ́ ọmọ wípé ọmọ ó gbọ́ kò bá jẹ́ ìyá kó bá jẹ́ bàbẹ́ àṣà ló lè dá ìwà dáadáa tí wọ́n bá fi lè dàgbà sí àwùjọ tá a bá tètè bẹ̀rẹ̀ láti ìgbà ọmọ ìwé. Kí ni ìmọ̀ràn fún àwọn ọmọdé ìsìn àti àwọn ọ̀dọ́ pàápàá jùlọ tí ìwà ìbàjẹ́ ti gbilẹ̀ káàkiri lórílẹ̀? Ṣé rí ìmọ̀ràn mi àkọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn ẹ dákun ṣe mọ̀ wípé ní ilé ẹ̀kọ́ èdè Gẹ̀ẹ́sì ni wọ́n sọ fáwọn ọmọ ẹ máa sọ èdè abínibí àwọn ọmọ èdè yìí ó wù kó jẹ́ ẹ máa sọ fún wọn ẹ bá ṣe ń sọ àwọn èdè yìí tí ẹ ń sọ èdè yìí tí ẹ bá wọn sọ ẹ máa kọ́ wọn ní àṣà náà ẹ máa kọ́ wọn ṣé wáyé lẹ́yìn yẹn àwọn ewé ìwòyí mo fẹ́ gbà wọ́n nímọ̀ràn wípé ẹni tí ò bá ní èdè tí ò bá gbọ́ èdè abínibí rẹ̀ kò lè gbọ́ èdè Gẹ̀ẹ́sì dáadáa pàápàá nítorí báwo ló ti fẹ́ ronú lédè rẹ̀ kó tó ní kó máa yí padà sí èdè Gẹ̀ẹ́sì. Wọ́n bẹ àwọn ọ̀dọ́ wípé ikọ̀ ní ọ̀dọ́ ikọ̀ òun ni ọ̀dọ́ ṣé wá rí àdá ó ní ìwà tiẹ̀ tí ìwà wọn ò bá dára tó bá ń ba ikọ̀ jẹ́ tó bá ń ba akọ̀ jẹ́ ládà akọ ní ọ̀dọ́ àwọn ọmọ ìwé àwọn ní idà ìwà wọn tó bá ti ń gba akọ̀ jẹ́ ó gba ọjọ́ iwájú wọn jẹ́ ni ẹ má jẹ́ ká jẹ́ kí ọjọ́ iwájú àwọn èrò wa kó bàjẹ́ nípa tẹ́ bá wù lẹ́yìn òun ló máa sọ bí ká ẹ máa dé lọ́la ó gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn wípé ohun tó lè kó bá ọjọ́ ọ̀la ẹ má ṣe é nítorí pé ọjọ́ ọ̀la ó ṣe kókó ó dẹ̀ ṣe pàtàkì ká lè bá ìdílé ayé. Orúkọ mi ni Ayọ̀bánkálẹ̀ ewé bí olùdásílẹ̀ Ògo Yorùbá Gbòde. Ẹ ṣe báyìí. Ètò ká tó lọ gbọ́rọ̀ lẹ́nu màmá wa tí wọ́n ṣe aya alága ìjọba ìbílẹ̀ Òjòkòrò. Bíṣọ̀ wá pẹ́ ní akẹ́pẹ́ṣẹ́ màmá wa Ayọ̀ ewé bí wọ́n ti wà ní lónìí ṣókí wa kọ́kọ́ kí wa. Right now we are going to be an interlude with Yoruba eulogy. So and it will be taken by one of the Yoruba cultural ambassadors, the woman who have been promoting the culture and the tradition of Yoruba worldwide. Talking of this Yoruba poet, Mrs. Ayo, Chief Mrs. Ayo Ewebiyi
popularly known as Mama Oriki. Ẹ ṣé. Ìgbàdáwọ̀ olúdá ayé Olódùmarè ọba tí jẹ́bi ni. Ọmọ ẹwẹ́ làmúnú ẹwẹ́ àwọn èèfò lọ́múnú ẹ̀ọ́bì. Ọlọ́run tó dá kálukú ló ní kéwé ó máa wà ẹ̀yìn èwe ẹ̀kú ọdún o. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ṣé kò ní délé bàbá kí ni délé ìyá mi náà? Mo ní ìjàbí agbó ògùn àkàrà àmọ́ ọ̀kàrà wọn kí. Ẹgbẹ́ mo ní ìjàbí agbó ògùn àkàrà ògùn ìjọba àwọn ẹ̀rẹ̀ yìí mú mi títàn. Àjọ máa ṣe ní kí ló dé tẹ̀lé. Àwọn ọmọ Olúmọ, ọmọ bàbá, àwọn ọmọ Olúmọ alárẹ̀kẹ́, àwọn ọmọ Olúmọ.
ọmọ ẹgbẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ níbi kápẹ́lì èdè ẹ̀rí pé wọ́n ń ṣe gbogbo méje àti yàyà mẹ́fà. Thank you for promoting the culture and the rich tradition of the Yoruba people. Thank you so much. According to our team for today's celebration of culture, I want them to promote their culture because we thank God for our governor or all our governors, because now they started giving them encourage them to promote our culture in learning them their languages, both Yoruba, Hausas and Igbo. Beautiful, very amiable, very humble, and a very ebullient wife of our executive chairman, a woman of substance, a woman of virtue, a woman of excellence, a pilgrim of Jerusalem, JP, was his mother in a medium, looking so radiant, so beautiful, and so elegant. For that, money mama warewa, ojú wọn tutù, oníwà pẹ̀lẹ́ ni wọ́n, abiyamọ gbàgbọ́ jágbọ̀rọ̀gbọ̀rọ̀ máa wá bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá sọ́mọ. We'll take the welcome address by the wife of the executive chairman, Ojokoro Local Council Development Area, and the chairperson of Ojokoro LCD, Digness Motorayo Tijani JP Alarafa. Ṣẹ̀bá mi pàtẹ́wọ́ fún màmá wa. Ẹ̀yin ọmọ wọn níbẹ̀ pàtẹ́wọ́ fún màmá. Ẹ̀yin tẹ́ pàtẹ́wọ́ bẹ̀yẹ̀ ẹ̀yin ìdájẹ́ mi wọ̀ ẹ̀yin tẹ́ pàtẹ́wọ́. Àní màmá kan rìn máa rìn. I thank God Almighty for allowing us to be alive and witness this celebration as a grace. Fortunate, honor, and cherish these precious bonds of joy distributed around the purpose for the restoration of humanity. Children are precious gifts of God, and they are most properly cared for, nurtured, and educated in order for our heritage to continue. Ẹgbẹ́ kí àtẹwọ́ yẹn lórí ilẹ̀ kí inú wọn lè dùn àti inú wọn ọ̀dùn pa wọ́n wà láàrin wa. Ẹ̀yin tí inú yín dùn pé màmá wà láàrin wa yẹ fún wọn látẹ̀wọ́ dáadáa. Thank you. Màmá wa fi àṣà wa lárugẹ ká sì rò wípé à ń tọ́jú àwọn tí ń ṣe àṣà ìbílẹ̀ wa. Ìdí ni tí ó fi jẹ́ pé a fi orí ètò tèmi a fi sọrí àṣà àti ìṣe pàápàá jùlọ ní ilẹ̀ káàrọ̀ òjìrì. Wọ́n kí wa pé a kú oríire, wọ́n sì sọ fún wa pé ká gbìyànjú láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ wa kí gbogbo wa náà ká sì ṣe kí ni ó ká nífẹ̀ẹ́ ara wa. A lè pàtẹ́wọ́ fún màmá lẹ́ẹ̀kan sí i. Gbogbo àwọn ọmọ Yorùbá tẹ wá pé àwa tá a jẹ́ Yorùbá dà wọ yín dà. Ṣé ọ̀sán láti wà ẹ̀ka àsán o? Sálàáfíà lẹ́wà o? Ilé ńkọ́ o? Àwa tá a wá jẹ́ ẹ̀yà Ìgbòho ènù, ndị Ìgbòho ènù, Nàìjíríà kó èsè nù. Àwa ẹ̀yà ti Hausa kọ́ṣe àwà bí. Àwa Hausa wà bí. Nẹ̀kwánà láfíà. Yàyà gídá. Àkọ́sórí ọ̀tọ̀ làkọ́sórí ọ̀tọ̀ lórí. Ẹ̀yin méjèèjì tẹ̀ ṣe wáyé orin lẹ fún wa kì í ṣe àkọ́sórí. Tí mo bá ní kí n ka àkọ́sórí kan sí, ó ṣeé ṣe kẹ́yìn ògbówó má máa ṣùgbọ́n ẹ̀yin màmá máa wá àtàwọn ọ̀gá wa tó wà bí. Iṣẹ́ lóògùn ìṣẹ́ bí a ṣiṣẹ́ ọ̀rẹ́ mi.
Yes, I think I'm from a round of applause for this pupils from the Saviour's Primary School. Distinguished ladies and gentlemen, on this note, I want to say thank you for being here all the way as I present you, make way for the pupils of the Saviour's Primary School as they present their cultural dance. Thank you, God bless you. Hey!
ayẹyẹ ọjọ́ ọ̀dọ́ tí ọjọ́ ayẹyẹ ọ̀dọ́ ti ọdún èní tí wọ́n sì tún tí a fi sọ́rí àṣà àti ìṣe ilẹ̀ káàrọ̀ òjìire. A kí àwọn bàbá wa bàbá tí wọ́n ní ọkùnrin àgbà ní ìlú Ojokoro, bàbá wa Aishi Ifáwẹ̀mímọ́ Àjànàkú, àwọn ní àràbà ní ìlú Ojokoro. Bàbá mọ àràbà ní bàbá o, àràbà ní bàbá. Àràbà ní bàbá o, àràbà ní bàbá. Àràbà ní bàbá o, àràbà ní bàbá o. Àwọn bàbá wa Ifáwẹ̀mímọ́ Àjànàkú, àràbà ní Ojokoro. Bóyá ẹ bá mi fún ọ ní àtẹ́wọ́ tó rinlẹ̀ dáadáa. Ẹ̀yin ọmọ yẹn pàtẹ́wọ́ fún bàbá. Thank you. Bàbá wa á rí yín pa o. Ẹ ṣe sà. Ẹni tí àwọn ni bàbá wa kan náà tí wọ́n Ìjàyè Ojokoro wa ní. Àwọn ni baálẹ̀ nílùú Ìjàyè Ojokoro. Bàbá wa Chief Akínwálé Akíntọ̀dé Ìrúfẹ́mi lóyè baálẹ̀ ti Ìjàyè Ojokoro. Ẹ bá mi pé àwọn baálẹ̀. Ṣé o bá ṣe kí baálẹ̀ lédè Yorùbá? Ẹ ní àwọn baálẹ̀. Baálẹ̀ àwọn ọmọ yìí kì í yí o. Ẹ ṣe. A tún ní ìkan lára àwọn bàbá wa tí wọ́n jẹ́ olóyè nílùú Ojokoro wa ní. Àwọn ni bàbá wa Chief Akínlábí baálẹ̀ àwọn ni apàṣẹ ìlú Ojokoro, apàṣẹ. Ẹ bá mi pàtẹ́wọ́ fún àwọn bàbá, ẹ pàtẹ́wọ́ fún àwọn apàṣẹ ìlú Ojokoro. Ẹ ṣe sà, ẹ ṣe bẹ̀rẹ̀. Òwúrọ̀ kùtùkùtù láti mọ̀mọ́ lọ́ọ̀dù àti máa fọ yìí àgbẹ̀bí sósì ẹ̀rẹ̀ṣì ọ̀bùṣe ọ̀ṣọ́ kì í ṣọmọ lọ́ọ̀dù ìwọ ọmọ ní gbàmọ́ ní tọ́jú ìwà ẹbí ọmọ lọ́ọ̀dù kí o lè ní ìlàwùjọ gbogbo ẹ̀ṣẹ̀. Kó sọ mí sọ́lá, kó sọ mí sáì kó wá yọ. Owó tí bá fẹ́, Ọlọ́run jẹ́ ó ràn mí lọ́wọ́, Ọlọ́run máa ṣe é fún wa. Bóyá ọmọ mi yóò dà fún ọ.
lorúkọ ẹ? Orúkọ mi ni Angela. Orúkọ mi ni Angela Alébíoṣù Àṣàbí. À ń ṣe àjọ̀dún èwe tó olóyìnbó ń pè ní Children's Day. Ìlú wo ló ti wá ọmọ ìlú wo ni ẹ? Òwú. Ọmọ ọdún 6 ni mí. Èmi lọmọ ológo òdùró. Owó òdùró máa di fètè ṣeré. Mo ṣe kó nǹkan kì í wọ́wọ́. Àrùn ìmẹ́nu kúrò lásán ní kankan tí wọ́n gbé bí mi lọ́mọ. Èmi lọmọ òní ìmọ̀ta, ọ̀la màlà. Ọmọ òní ìmọ̀là, ọ̀la màlà. Ó jẹ́ mẹ́nu màlà lólówó òdùró máa di fètè ṣeré. Mo ní ká tọ́jú òǹkóhùn. Ẹ jẹ́ ká fi bàbá olókùn ayọ̀ bá tẹ́ káyà ayé. Mo fi lọ́lúdà ayé. Olúdà ayé o. Ìbà Olódùmarè ọba kódà kí ọba ṣẹ̀dá ọ̀run ni. Adé ìtúkọ̀ rí ìtàn.
ṣẹ̀rù ṣáṣáṣá ọmọlúwàbí kì í ṣìwà ó di agara ilé orí ìṣẹ̀ṣẹ̀ tó pàdé ìwò lọ́nà aṣọ yàyà sí bọ́ọ̀lù ọmọ tá a bí tá a kọ́ ọmọ tá a kọ́ tó kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n lọmọlúwàbí ọmọlúwàbí a máa wọṣọ tó mọ́ àti àwọn onímọ̀túnwọ̀sì kì í ṣe wọ̀n bíà alájẹwọ́ra ọmọlúwàbí a máa ń gba ṣiṣẹ́ kì í ṣe ọ̀lẹ agarùn alápámá ṣiṣẹ́ ọmọ tí ń tẹ́wọ́ àti tẹ́wọ́ lọ́wọ́ kì í ṣọmọlúwàbí ó jìnnà kì í ṣọmọlúwàbí ọmọ tó wọ́n ẹgbẹ́ rẹ̀ nílẹ̀ tó yára fi kágbá létí tó wọ́n ìyá rẹ̀ ti tẹ̀bàlà dànù tó yára pàwọ́ kúrò nílẹ̀ òun lọmọlúwàbí ojú tí yóò wà ní kalẹ̀ a gbọ́dọ̀ fi òwúrọ̀ ṣe fún òwúrọ̀ kùtùkùtù láti lọmọlúwàbí ọ̀fù ṣíọ̀ṣíọ̀ ajímọ̀fọ́rí agbẹ́pẹ́ lójú jẹ̀rẹ̀ kì í ṣọmọlúwàbí ọmọ ní gbẹ́ni ní lọ́dún wà gẹ́gẹ́ bí ọmọlúwàbí kí wọ́n lọ lè ní ìláwùjọ gbogbo ẹ ṣé o dìgbà. Orúkọ mi ni àgbà oyè Ìfáwẹ̀mímọ́ Àyìndé Àjànà Àràbà ti ní Ìjókòó. Kí ni wọ́n ṣe níbi tẹ́ wá lónìí? Gẹ́gẹ́ bí ọjọ́ ìní gbogbo Nàìjíríà tá a mọ̀ gbogbo àgbáyé tó jẹ́ pé wọ́n máa ń fún àwọn ọmọ ní ọjọ́ ìsinmi lọ́jọ́ ìní. Ọjọ́ ìní ni ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2022 tó ń ṣe ọdún àwọn èwe ní wọ́n wá ṣe ọdún èwe tọdún yìí níyàtọ̀ ní ti ìbílẹ̀ àṣà ilẹ̀ wa pé àṣà ọmọlúàbí ìwà ìṣe àti ìwà ọmọlúàbí tó gbọ́dọ̀ máa hù láwùjọ. Àwọn wo ló gbé jáde? A lè dúpẹ́ lọ́wọ́ ìjọba Ìjókòó tí wọ́n ti arábìnrin wa Ayọ̀ Ewébíyì lẹ́yìn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ láti ṣe ti ọdún àwọn ìwé ọdún ní ti àṣà ìbílẹ̀ wa. Àdúrà fáwọn ìwé wa. A gbàdúrà fáwọn ìwé wa wọ́n á dàgbà wọ́n á dògbò lágbára Ọlọ́run gbogbo wọn wá ṣe oore láyé adẹ̀ ń rọ̀ wọ́n má kẹ́gbẹ́kẹ́gbẹ́ wọ́n má hùwàkùwà gbogbo ìwà gbogbo eré tán ṣe lénìí gbogbo nǹkan tí wọ́n ṣe ó fi hàn pé wọ́n fi kọ́ra wọn lẹ́kọ̀ọ́ pé ọmọ gbọ́dọ̀ máa wù ọmọlúwàbí wọn gbọ́dọ̀ jọ máa mú tó wọ́n dẹ̀ gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún àwọn òbí àwọn ènìyàn láti máa gbọ́ràn sí òbí lẹ́nu wọ́n kọ́ wọn wọ́n yẹ máa kí òbí ìwà tó yẹ kán máa hù gbogbo ohun tó ń dẹ̀ fi kọ́ wọn léni náà á gbé tí ọ̀tún wọn tó bá gbé tí ọ̀tún wọn wọlé kò ní gba tòsí jáde ìwà rere náà Ọlọ́run á fún wọn wọn ò ní sọmọ burúkú wọn ò ní sọmọ kọ́mọ Ọlọ́run á wà pẹ̀lú wọn á di ká fáwọn òbí wọn ojú àṣà kiri bí. láti iléèwé
Ebenezer African Church Primary School. Àwa láti wá dá yín lára yá pẹ̀lú eré orí ìtàgé tákàndé rẹ̀ jẹ́ ọmọlúwàbí ẹ̀ṣẹ̀ bàbá. Káàlọ́ àyà mi sojú dáadáa. Ẹni á sọ wá láyọ̀. Ẹ káàárọ̀ ìyá mi, ẹ káàárọ̀ bàbá. Báwo? Ṣé dáadáa lọ sí? Ẹ káàárọ̀ ìyá mi, ẹ káàárọ̀ bàbá. Àbẹ̀kẹ́ ṣe ló yẹ kú? Ọ̀rọ̀ ibi ètò ó yẹ kú lè gbé wa. Bí mo ṣe lè kí ni mo ti kí yẹn. Àbẹ̀kẹ́ ó jẹ́ pápá látọ̀wọ́ ẹgbẹ́ rẹ̀. Ó jáde bẹ́ẹ̀ ẹgbẹ́ rẹ̀ ṣe kí wa dáadáa, wọn náà kúnlẹ̀ kò kí wa. Bí mo ṣe lè kí mo ti kí yẹn. Ìyá mi ló ń bọ̀. Onílé lálejò lẹ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Ọba ìlú wa ló rán mi sí yín o. Ọba sọ pé àsìkò ti tó fún àrẹ̀mọ ọmọ wọn láti mú aya. Ṣùgbọ́n omidan tó bá lè wọ inú igbó erinmilókun láti lọ mú òkúta iyebíye wá ní àrẹ̀mọ ọmọ òun ò fẹ́. Ṣé mo wí dàbí mi re? Ẹ̀yin ọmọdé, ẹ fèyí kan gbọ́. Ohun tí Àbẹ̀kẹ́ ṣe dákú bá ti wù ọmọlúàbí sí bàbá òun, òun ni kì bá jẹ́ aya ọmọọba. Ṣùgbọ́n kò sì wù ọmọlúàbí. Ìwọ ọmọlúàbí dá púpọ̀. Ó dára láti máa ṣe ìwọ ọmọlúàbí kó ba lè ní ìlà àwùjọ iṣẹ́. àti gbogbo àwọn ọ̀tọ̀kùlúùlú tí wọ́n ṣe alátìlẹ́yìn fún àṣeyọrí ètò yìí. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé o, a máa ju yín ṣe o. Ẹ̀yin ọmọdé, ṣé inú yín dùn sétò yìí àbí inú yín ò dùn sí? Ó dùn sí tó bá rí bẹ́ẹ̀, ẹ dàgbà, ẹ ṣoríire. Ẹ̀yin lọ́jọ́ ọ̀la wa yóò sì dáa fún yín jọjọ. Ohun tí mo fẹ́ sọ fún wa ni pé ẹ jọ̀wọ́ mo fẹ́ sọ fún pé ẹ jẹ́ ká gbìyànjú láti máa sọ èdè abínibí wa. Nígbà tí máa wá débi tí mo ti fẹ́ kọ̀wé tó ti fi kí n kọ́ lédè Gẹ̀ẹ́sì, torí pé mo ti ní ọgbọ́n àtinúdá tí mo ti fọgbọ́n túmọ̀ rẹ̀ lọ́kàn mi, ó jẹ́ kí iṣẹ́ yẹn yé mi, ó lè kí n lè kọ èdè òyìnbó yẹn sílẹ̀ gàràgà léyìí tó fi ṣe àṣeyọrí nínú ẹ̀kọ́ mi. Nítorí náà, ẹ̀yin akẹ́kọ̀ọ́, irọ́ ni wọ́n ń pa, Yorùbá ò lè parun. Èké ni wọ́n ń ṣe, Yorùbá ò lè parun. Àtẹ́lẹwọ́ la bá là, a ò mẹ́ni tó kọ́. Irọ́ ni wọ́n ń pa, Yorùbá ò lè parun. Ẹ ṣé, ẹ ṣoríire o, á dáa fún yín. Èdè Yorùbá dùn, àṣà Yorùbá sì rẹwà. Ẹ bá mi pàtẹ́wọ́ fún màámi. Ẹ̀sà òfin aláògbòjò ọmọ atúnké bí ẹni súnmọ́. Ẹ̀sà lómi náà lẹ́yìn làkútú ké sí. Ẹ̀sà náà lábọ̀tán tàdíléke. Èmi dúpẹ́ lọ́wọ́ yín látò ní ẹ ṣeun. Ẹ gbọ́ àtìlẹ́yìn mi. Ojú òní tì yín, àgàrà òní dá yín. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn.
ipò kíní òun náà ni ọmọbìnrin kan. Ọlá ń bí wọn nínú Onídàmọ́lá. Ẹ bá mi pàtẹ́wọ́ fún. Ìdí tí a fi mú ọlá ń bí wọn nínú Onídàmọ́lá rèé o. Tẹ́ bá wo ìdúró ìlú àti ẹ̀ ó dọ́gba. Ìyàtọ̀ tó wà ń bẹ̀ ní bàtà. Ọlá ń bí wọn nínú Onídàmọ́lá ó wégele. Èmi náà ṣe kí ni? Ọlá ń bí wọn nínú Onídàmọ́lá lo ìlẹ̀kẹ̀ sí ọrùn. Èmi náà lo ó lo ìpèlé ìmúra Yorùbá yìí, ó lo ìlẹ̀kẹ̀ sí ọwọ́ ọ̀tún, ó sì tún lo ìlẹ̀kẹ̀ sọ́rùn. Ìmúra Yorùbá pé ẹ bá mi pàtẹ́wọ́ fún un. Ẹnì kejì tán tí ó tún múra dáadáa bíi tiẹ̀ ó ní Muiz Yusuf. Onígèlè ìskẹ́tẹ́lẹ́ ẹ̀jọ̀ ọ̀mà. Rárá máa bọ̀, ó ga jù, ó ga jù, ó ga jù. Ẹni kẹta, tẹ bá wù ẹni kó wọ agbádá. Agbádá tó wọ̀ yẹn, ó lo ìlẹ̀kẹ̀ sọ́rùn, ó lo ìlẹ̀kẹ̀ sí ọwọ́, ó tún wá dé fìlà ẹ̀dọ́ kí náà ń pe fìlà tó dé yẹn kó ló dé sí. Ṣẹ́rí fìlà tó dé yẹn ó dé sí apá ọ̀tún, apá ibi tó dé sí yẹn ó sọ fún wa wípé ìyàwó ń bọ̀ lọ́nà. Ṣé ìyàwó ti ń bọ̀ ni? Tó bá di ọjọ́ míì iwájú ni ọ̀dọ́ máa ń dé fìlà akọjú ẹ̀ síwájú pé ire ń bẹ ní iwájú. Ẹnì kẹta tó tún múra dáadáa bẹ́ẹ̀. Ìyá wa kékeré wọ́n wọ aṣọ òfì ẹ bá wa pè wọ́n ẹ pàtẹ́wọ́ fún wọn. Wọ́n tún wá lo ìlùkẹ̀rẹ̀. Wọ́n ti ń jó wọ́n tó débi ọ̀ wọ́n ti ń jó. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Wọ́n mú ìlùkẹ̀rẹ̀ lọ́wọ́. Wọ́n mú ìlùkẹ̀rẹ̀ yẹn débi o. Lẹ́ẹ̀kan yẹn náà ẹ jọ ẹ jẹ́ ká máa múra fún àwọn ọmọ wa. Nǹkan tó bá jẹ́ wípé kò ń ṣe bí ó ṣe ń ṣe lẹ́ẹ̀kan ni bí ọmọdé tó ń sá padà sẹ́yìn ni òun ló yẹ kó ṣe kò kíní nítorí pé ìmúra ẹ̀ pé dáadáa ṣùgbọ́n kò tún wá lo ìpèlé. Ìpèlé ni Ọlá bí wọn nínú Onídàmọ́lá ló fi yọ jù lọ ṣùgbọ́n òun lo ìlẹ̀kẹ̀ ó lo ìlùkẹ̀rẹ̀ tí kò bá ń jẹ́ wípé ó lo ìlùkẹ̀rẹ̀ sí ọwọ́ ó dẹ̀ tún lo ìlẹ̀kẹ̀ ni. Ọmọbìnrin kan tó wọ aṣọ funfun tó ró ìró funfun tó wé aṣọ òfì ayé àtijọ́ tó wá lo àmú bí ẹni tó wá láti ilẹ̀ Èkìtì òun ni kò bá ṣe ipò kẹta ṣùgbọ́n bá mi pàtó fún ìyàwó kékeré. Ẹ tí wọ́n bí ẹ̀yin ọmọge ẹ tí wọ́n bí Ọlá bí wọn nínú Onídàmọ́lá. Ọlá bí wọn nínú Onídàmọ́lá dà tí wọ́n bí. Ìyá Bólú. Ọlá bí wọn nínú Onídàmọ́lá. Adìyẹ Kẹ́mi. Ó yá bá mi fún Yusuf Muiz ẹni tó ṣe ipò kejì. Ẹni aṣọ kẹta dà. Ẹni tó ṣe ipò kẹta ẹ mú adìyẹ tí bá mi mú ìwé kan sí nísàlẹ̀ yàtọ̀ sí Adìyẹ Kẹ́mi. Ṣé ẹ mọ̀ wípé a máa ń ta àwọn ìwé òyìnbó àwọn ìwé ilẹ̀ Yorùbá rèé láti ọwọ́ òbúrò alàgbà akíndẹ́hùnsì àwọn ni wọ́n kọ́. Ìkan ní ọmọ bàbá olówó ẹlẹ́ẹ̀kejì ní Adìyẹ Kẹ́mi. Ẹni tó ṣe ipò kẹrin ẹ̀sìn mọ́ bí ẹni tó ṣe ipò kẹrin òun náà ni
arábìnrin wa tó wọṣọ bí ọmọ tó wọṣọ tó lo àbú tí gbogbo rẹ̀ pé orúkọ wọn ń jẹ́ Glory. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Ẹni tó ṣe ipò kẹrin nìyẹn. Mọ́wùmí níbo ni gbogbo wọn wà kí wọ́n súnmọ́ bí? Mọ́wùmí ẹni tó ṣe. Thank you, God bless you. Thank you, God bless you. Yes. Àwọn àfi àsìkò yìí a fẹ́ gbé àkàrà òyìnbó yìí. A fẹ́ gbé àkàrà òyìnbó láti lè sàmì sí àkàrà ọjọ́ ìní. We want to do the cutting of this cake to symbolize the celebration of children and youth in Ojokoro LCD. And the first person I will invite to come and do the cutting will be our mother, the mother of every one of us here, the first lady, the chairperson, Anthony Black. Yes, yes, mama wa bí wọ́n ṣe ń bọ̀ yẹn kí bàbá wa kí. Kí mama wa bí wọ́n ṣe ń bọ̀ yẹn kí bàbá wa torí bàbá níyà agbọ́dọ̀ ní bàbá wọ́n ní ìyá ni wúrà bàbá ni jígí àbí bẹ́ẹ̀ kọ́. Yes, the Vice Chairman of Ojokoro LCDA, please can you just rise and join in cutting of this cake. Ìyàwó ewébí yìí, àwọn ni wọ́n ṣe alátìlẹ́yìn fún ti àṣà àti ìṣe, ṣùgbọ́n fún ti ètò àgbékalẹ̀ àwọn tí wọ́n jẹ́ agbátẹrù gangan ní ìjọba ìbílẹ̀ Ojokoro ẹ̀ka tó ń bójútó ètò ẹ̀kọ́. Yes, Supervisor for Education, please join. The super for education láti ọ̀gá àwọn òṣìṣẹ́ pátápátá bàbá wa Adébọ́lá Adéyẹmí tọ́wọ́n náà máa bọ̀. Ìyàwó ojúgbélẹ̀ ìyá wa pàtàkì ìyá wa pàtàkì kí àwọn ni wọ́n á bá wa máa wá jọ wá kékeré yìí ó yá. Àwọn ọmọléèwé náà ó yẹ kí níléèwé kọ̀ọ̀kan ẹni tí. Bàtàmí adùn kòńkò ká bàtàmí adùn kòńkò ká bàtàmí adùn kòńkò ká ẹ pàtẹ́wọ́ fún wọn thank you. Ọmọ school mi ìtọ́wọ̀ uniform yàtọ̀ sáwọn ti tẹ́lẹ̀. Ọkùnrin méjì obìnrin méjì ó yẹ bá mi wá ọmọkùnrin kan sí ó ti tó bẹ́ẹ̀ ó ti tó ó ṣàfihàn irọ́ máa bọ̀ fẹ́ lọ́dún lẹ́yìn máa mọ̀ lójú dúró lágbẹ̀ẹ́ lọ́hùn yẹn má dúró bí ẹni kejì ẹ lójú. Is it taking? Everybody cheer. Cameraman, is it taking? Thank you God. Let's read this. Sorry, okay.